You're welcome to Dr. Dromoodoagbatv. If you're the first time you watching my video, kindly subscribe to my channel. I will give you confirmed spiritual works always, then share to your friend, family, your wife, your husband, and don't forget to like and comment. You will enjoying me more. Love you all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Elaboru elaboyi hallelujah o. Ìmọ̀mọ́ yín náà ni Dr. Dromoodoagba. Ó kí ẹ̀yin ènìyàn mi, Elédùmarè ọba ò ní fi ọ̀kọ̀ọ̀kan wá sílẹ̀ o. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ bùn yín ní iṣẹ́ àwúre ọkùnrin àti àwúre obìnrin kan lónìí, àwúre ìfẹ́ràn. Ẹ̀yin tá bá lè darapọ̀ mọ́ YouTube channel yìí, ẹ bá subscribe sórí YouTube channel yìí. Tá bá ti ń fi iṣẹ́ kalẹ̀ ó lè máa jàǹfààní ẹ̀. Àwúre obìnrin, àwúre ọkùnrin. Tó túmọ̀ sí pé iṣẹ́ tí wọ́n bá yín mú wá lónìí, ọkùnrin lè lò ó, bẹ́ẹ̀ sì ni náà obìnrin náà lè lò ó. Ilé ayé tá a wà yìí, n tó kọ wájú sí táyé ló kẹ́yìn, a máa kẹ̀yìn sí kẹ̀ǹdé ńgbà mìíràn. N tó sì kẹ̀yìn sí kẹ̀ǹdé, a máa kọ wájú sí táyé. Ẹnikálukú ló mọ ìpèníjà tó ń bá fínra. Níbi tí ẹnìkan ti sunkún àìléyìn, ẹnìkan ti ń sunkún àìrétè bó tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mìíràn ló wà nílé ayé tó jẹ́ wípé ìpèníjà obìnrin ń dé bá. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mìíràn sì ló wà nílé ayé tó jẹ́ pé ìpèníjà obìnrin ń dé bá. Àwọn nǹkan wọ̀nyí kò dára púpọ̀, kò dára rárá. Nítorí wípé àdúrà tá ń gbà ní wípé ká dàgbà, ká láya, ká bímọ, ká sì jèrè ọmọ. Bíbí ni wọ́n bí wa, káwa náà bímọ. Ọkùnrin ò lè bímọ fúnra rẹ̀, obìnrin náà ni yóò bímọ fún. Bẹ́ẹ̀ sì ni obìnrin náà ò lè bímọ fúnra rẹ̀, ọkùnrin náà ni yóò fún lóyún tí ó fi bímọ. Iṣẹ́ àwúre obìnrin yìí, ó dá mi lójú wípé èèyàn tí ìpèníjà obìnrin bá ń dé bá, yálà ó fẹ́ fẹ́yàwó ṣùgbọ́n ò tètè rí ìyàwó fẹ́, tó bá rí iṣẹ́ yìí lò fúnra obìnrin ní wàá fẹnu ara wọn tóòsì rẹ. Kò ní láyé ṣe lọ ń bá wọn fúnra obìnrin gangan ní òwà tí ó ní lágbájá àbí kó máa ṣe síyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tí mọ̀ pé yìí fẹ́ ó nífẹ̀ẹ́ yín ni. Fúnra wọn ni, bẹ́ẹ̀ ni kọ̀ǹfàmù ni. Bẹ́ẹ̀ sì ni tóbìnrin náà bá wẹ̀ fúnra ọkùnrin náà ní òwà. Kò ní sí wípé èèyàn tí pè ní torí ẹlòmíì wà tó jẹ́ wípé kò sí àwọn bọ́ ló ń dá láàmú ná. Téèyàn bá lo iṣẹ́ yìí, kò ní sí pé àwọn bọ́ kankan ni. Àwọn bá kúrò ní ayé yàn, bẹ́ẹ̀ sì nìyàn láya lórí, èèyàn lọ́kọ lórí. Ẹ̀yin ènìyàn mi, báwo lẹ ṣe bá mi ṣe iṣẹ́ yìí? Ẹ lọ bá mi wá ojúdá ewé rere akọ àti tabo. Tó jẹ́ òòjọ́, ẹ má bá mi sọ̀rọ̀ pé sẹ́ni ló gbígbẹ o. Òòjọ́ fresh one, torí ẹlòmíì lè máa mẹ́sẹ̀jì mi pé ń já líle gbígbẹ sálẹ̀ ra tútù. Rárá, òòjọ́ òní ewé rere akọ tabo tòjọ́ àti egbò rẹ̀ tó náà jẹ́ tòjọ́. Ewé àfàìmọ́ni kó ni mọ́ra, kó náà jẹ́ tòjọ́ àti egbò rẹ̀. Àti ewé ìyálóde pupa àti funfun. Ewé rẹ̀ náà àti egbò rẹ̀ náà kó náà jẹ́ tòjọ́. Ẹ bá mi gún ẹgún papọ̀ dáadáa. Ẹgún papọ̀ mọ́ ọṣẹ àgànyìn tàbí ọṣẹ tó bá wù yín tàbí ọṣẹ dúdú. Ẹ fi òrí pò ó. Tẹ́ bá ti wá fi òrí pò ó, ẹ ti fi oyin gidi náà ẹ fi po ọṣẹ náà. Tó bá wá jẹ́ ọkùnrin ni, tápọ́kùnrin ni ló fẹ́ lo iṣẹ́ yìí, kó lọ wá adìẹ abo ìbílẹ̀ tó bá jẹ́ òbúrẹwà tó jẹ́ lọ́mọge. Tẹ́ni ìbá lọ lo adìẹ ìbílẹ̀ adélébọ̀ tó ti bímọ tẹ́lẹ̀. Àwọn adélébọ̀ òní ò mọ̀ wá, adélébọ̀ ni ò fẹ́ o. Ẹ jẹ́ ká mú ẹ̀jẹ̀ àwọn adìẹ yìí náà, ẹ jẹ́ ká pa adìẹ yìí, ẹ jẹ́ ká pa sórí ọṣẹ ká tó fi pò ó. Tó bá jẹ́ obìnrin ló ní iṣẹ́ yìí tó fẹ́ kọ́kùnrin nífẹ̀ẹ́ òun, ẹ̀jẹ̀ àkùkọ adìẹ oníhórà, àkùkọ adìẹ oníhórà. So ẹ̀jẹ̀ àwọn adìẹ láò fi pò ó, a ó wá gé orí adìẹ yìí, a ó fọwọ́ lu, a ó fi ka àárín wa tó ga jù láàrin ka àárín wa, a ó fi lu ọṣẹ yìí lórí, a ó wá fi
orí adìẹ yìí a ó fi síbẹ̀, a ó kọ ẹnu adìẹ yìí sókè. Ẹ jẹ́ tó bá jẹ́ pé ọkùnrin ni ẹ jẹ́ ká gbé iṣẹ́ yẹn pamọ́ fún ọjọ́ 9, tó bá jẹ́ obìnrin ni ẹ jẹ́ ká gbé pamọ́ fún ọjọ́ 7. A ó máa wẹ̀ láàárọ̀ kùtùkùtù ká tó bá ẹnì kankan sọ̀rọ̀, ká tó sọ̀rọ̀ a ó máa wẹ̀. A ó máa pe gbólóhùn báyìí wípé òòjọ́ tí àkùkọ adìẹ bá dé ìlú ní di aláya. Ọ̀pọ̀ ọkùnrin àwọn obìnrin ló sọ bẹ́ẹ̀, àbí ọkùnrin ló sọ bẹ́ẹ̀. Obìnrin ò ní òòjọ́ tí abo adìẹ bá dé ìlú òní di ọlọ́kọ. Ṣé ń gbọ́ mi yé? Sìkìrín mi ní dé àìfàmọ́ ni kó ni mára. Lónìí kí gbogbo àwọn obìnrin ìlú yìí kí wọ́n máa rí mi, kí wọ́n máa kọ́ ni mára o. Òrí ló ní kí n rí obìnrin tèmi fẹ́. Nítorí ọjọ́ tí oyin bá bọ́lẹ̀ lẹ̀, ọjọ́ náà lè ra ń wọ́tọ̀. Obìnrin mọ wọ́tọ̀ mi o. Gbólóhùn tá a mọ̀ pa nìyẹn. Ẹ láìkì iṣẹ́ yìí, ẹ share rẹ̀ sáwọn èèyàn.